ṣògùn o. ikú ẹran. Ó ṣògùn o. ikú ẹran. Ó ṣògùn àrò. ẹran ó kú èèyàn ó yè àjọ wálé. Ẹ pé bàbá ọdẹ o. Ẹ káalẹ́. Ó kọ yín ti jẹ. Èmi ni wọ́n ń pè ní ọ̀gbẹ́ni Ògúntádé Olúfúnmiláyọ̀. Ó kọ yín lẹ́ẹ̀kan sí. Èmi ni wọ́n ń pè ní ọ̀gbẹ́ni Ògúntádé Olúfúnmiláyọ̀. Ní ilé wo, nílùú wo, ládùúgbò wo? Ìlú Fìdítì la wà yìí, ní agboolé Pẹ̀pẹ̀. Pẹ̀pẹ̀. Bẹ́ẹ̀ ni, Pẹ̀pẹ̀, agboolé Pẹ̀pẹ̀. Bẹ́ẹ̀ ni. Ta lọ ọ̀gá yín tó kọ́ yín lọ́dẹ? Síwájú ohun gbogbo, ojúbọ Ọlọ́run, mojúbọ Olódùmarè. Ìbà kọ́dá ayé, ìbà ṣẹ̀dá ayé, ìbẹ̀yìn àmì òṣòròmọ̀gà. Òpókè ẹlẹ́sìn oṣù àfijọ́ ẹ tí fegún ṣe yín, mo ṣe bá gbogbo yín o, ẹjọ́ ojú wa ṣe o. Ìbà ọ̀ṣẹ́. Gbogbo wa pátápátá, ìlọ́kùnrin ni, ìlóbìnrin ni, ọmọdé ni, àgbà ni, èèyàn dúdú ni, èèyàn funfun ni. Ẹ dákun, ẹjọ́ ojú wa ṣe lónìí yìí o. Gbogbo ń tá a bá wá dáwọ́lé pátápátá, ẹjọ́ rọrùn fún gbogbo wa. Ẹ má jẹ́ dààmú ó dé bá wa. Ọ̀nà èdímọ́ lọ́kọ́, ọ̀nà èdímọ́ ládàá, ẹ má jẹ́ ọ̀nà òdímọ́ wa o. Àṣẹ wa. Mo jogún iṣẹ́ ọdẹ ni látọwọ́ bàbá mi, tí à ń pè ní Ògúntádé. Mo jogún rẹ̀ ni. Ta ló gbébọn lé yín lọ́wọ́? Béèrè tó dáa ni. Bàbá tó bí mi nú gangan ló gbébọn lé mi lọ́wọ́, tó sì ní tó ní síta kí n máa fi pẹran, ó sì ní ìnà pààyàn. Mo sì dúpẹ́ Olódùmarè orí bẹ́ẹ̀. Níjọ́ tí bọ̀n kọ́kọ́ rú lọ́wọ́ yín, kí lẹ fi bá ń pa? Mo dúpẹ́ lọ́wọ́ Olódùmarè, mo dúpẹ́ lọ́wọ́ Ògún. Ọjọ́ Sátidé lọ́jọ́ nẹ̀ bọ́ sí ní December 21, 1986. Mo ń gbọ́ yín sà. Ní December 21, 1986, bàbá mi lálága ẹgbẹ́ ọmọlé nílé ọ̀dọ̀ wa. Mo wá yarí mọ́ wọn lọ́wọ́ lọ́jọ́, mo ní wọn ó gbébọn fún mi, mo fẹ́ gbébọn lóko. Wọ́n ní wọn ò tí ì kọ́ ní ìbọn, mo ní ibẹ̀ yín sojú mi. Ẹ sì mọ̀ pé wọ́n lé ọmọ tí ẹyá bá bí ẹyá ní ìjọ. Ẹyá ní ìjọ. Mo ní àní wọn ó gbébọn lóko lọ́jọ́. Wọ́n ní ọ̀dà bó ló ṣe kì í bá wọn ṣàlàyé. Ẹ̀tú ọ̀ríjínà la sì ń lò ń gbà ń kì í ṣe kẹ́ńbù tá à ń ṣe ní ìsìn. Bá a ṣe yẹn ní iye ọwọ́ tá a kì ní àáfà jẹ̀lé àáfà àyálé. Ibi tí inú mi tiẹ̀ ti ń dùn ti ń gbé mi nú, mo tún gbàgbé ajẹ̀lé. Kíní àgbọn la sì lò fájẹ́ nígbà náà tó tó di páyé tó ń já ọ̀nà ètè ọ̀kẹ́rẹ́ ká tó mọ̀ tó lọ́ra. Wọ́n ní bí ẹran bá wà bò ló ṣe lè yìn. Mo ní tẹ́ran bá wà lókè mo lè yìnbọn sí, bẹ́ran bá wà nílẹ̀ mo lè yìnbọn sí. Mo ní ètò bá wà lọ́pọ̀ rẹ̀ báyìí kò ṣe é yín. Ọlọ́ọ̀kàrí lórí kùkùté. Bẹ́ẹ̀ ni, mo ní ò ṣe é yín. Wọ́n ní gbà, mo gbé lé ọ lọ́wọ́, ọlọ́ọ̀rẹ́ ọbọ̀ rẹ̀. N bá ta kẹ̀kẹ́ mi ń pa ákúlùsì mi àtàbúrò mi. Mo sì ń dẹ tàkúté gidi gan. Bàbá tó bí mi nú gangan wọn ní gbogbo tàkúté 78 là ń dẹ ń gbà èmi tí mo sì dẹ ní. Mo bá ń lọ wo tàkúté, mo fàbúrò mi lẹ. Níbi mo fi sí, mo wo tàkúté kẹ mo worin débi 10 àbí 12. Tàbúrò mi bá ń pè mí, àlàbálà kò ń tàn lọ́ba ní. Bọ́dà mi ẹ máa bọ̀, bọ́dà mi ẹ máa bọ̀ ẹkùn. Mo ní ẹkùn bò kò ṣẹ́kùn láàrin yìí. Ẹkùn. Ṣùgbọ́n mo ti fi òye gbé wípé ọlọ́gẹ̀dẹ̀ lórí. Ńgbà ń ó débẹ̀, tàkúté tí wọ́n dẹ sẹ́nu ṣàòkété. Ńlọmọ ọlọ́gẹ̀dẹ̀ ọwọ́ á ku ibi èékánná ọlọ́gẹ̀dẹ̀ ó yan dànù tí è jábọ́. Ọlọ́gẹ̀dẹ̀ bá yan dànù, mo bá gbébọn, mo bá tó ń nà bàbá yìí pé ẹ̀rù wà tó ń bà mí wípé wọ́n ní tí wọ́n bá yìnbọn máa taari èèyàn dànù. Mo ní ọlọ́gẹ̀dẹ̀ bá tọ oko já yóò kó inú igbó. Mo bá ju nọ́mbà 1 sọlọ́gẹ̀dẹ̀ amẹ́tẹ̀tẹ̀ ìfọ̀gún. Ọlọ́gẹ̀dẹ̀ sì pa òyì ó pòyì lójú kan, ló bá bẹ̀rẹ̀ sí àyàyà. Mo sáré sí i. Mo kan ẹran àkọ́kọ́ tí mo kọ́ pa níjọ́ tí màá gbébọn jáde.
òun náà mo kọ́kọ́ pa. níjọ́ tẹ́ ti wá gbé ìbájáde hùn ìjọ náà lẹ ti wá di ọdẹ. ọjọ́ ni mo ti dọdẹ o. mo rántí pé mo kú ò níbi mo ti pọ lọ́gẹ̀dẹ̀ ọ̀rọ̀ ajẹ̀ tí mo sọ lẹ́ẹ̀kan mo fẹ́ kì í bá ń ọ̀rá jẹ́ mo bá já kókó ìlósùn mo bá iṣẹ́ ajẹ̀ mo ń lọ orí àgògò kan mo rí iṣẹ́ tí wọ́n ní à lọ ṣe lóko ń ò lè ṣiṣẹ́ mọ́ títí ń gbé mi nínú pé mo ti dọdẹ. mo bá tún rí òkúrú lórí àgògò òun tiẹ̀ já ẹyin ìbọ́lù lórí ni mo ní láàrin ìwọ àwa wọ wèrè ni nígbà tó lọ́ba tó níjó yìí ọ̀dà àyàmà. mo bá náwó ó dé ìbẹ̀ ìdán òkúrú ti bọ́ lẹ́pọ̀ orí rẹ̀ ti ṣeré lọ mo ní mo dọdẹ lónìí. mo dọdẹ gbà. mo dọdẹ lónìí. iṣẹ́ tí wọ́n ní àṣẹ àṣemọ́ tá a fi di ẹran tá à ń gbẹran bọ̀ wá nígbà délé ń bá wá bá bàbá tó bí mi nínú mo lọ bá wọn ní ìpàdé ọmọ ní báyìí wọ́n ní ṣé èsì pẹ́ lọ jẹ́ran tú lórí ìtàkùté mo ní kẹ́ wọ́n ń pè bẹ́ẹ̀. àní mo pa ni wọ́n lọ pa ọlọ́gẹ̀dẹ̀ mo ní mo pa ni nígbà táwọn náà dé mo ṣàlàyé fún wọn bí tàkùté ṣe rí àkùté òkété amọ̀wálé àwa ṣèwádìí ẹni tó ní tàkùté nì a rí wípé ọmọ agboolé kan tòsí ń bí náà ló ní tàkùté báyìí ló ṣẹlẹ̀ bí ọ̀rọ̀ ṣe jẹ́ nu. ẹ bá pín ẹran jẹ. bẹ́ẹ̀ ni. àgbà tẹ́ ẹ wá ti dọdẹ tí ẹ ti ń dá aṣọ dẹ ìjọ tẹ́ ẹ kọ́kọ́ dẹ náà ṣe rántí ọjọ́ yẹn. mo rántí. bó o nìrìn àjò yẹn jọ náà. lọ́ọ̀ níjọ́ tí ń kọ́kọ́ dẹ náà mo sọ fún bàbá tó bí mi nú iná gáísà là ń lò ń gbà iná mọ̀rànmọ̀ràn là ń lò ń gbà. mo ti lọ ra kábàdì à ń pe bàbá kan bàbá pẹ̀ ńbẹ̀ la ti ra kábàdì mo ti rà pamọ́ wọn jẹ́ bàbá tó bí mi nú ọmọ. igbó kan ń bẹ ní ìsìn gbogbo ẹ ti di ilé pátápátá à ń pè ní igbó òdi àràbà. àràbà kan bẹ́ńbẹ́ lọ́dún tí mò ń sọ yìí. mo bá ń lọ kùtàkùtà akúti wò ó pé tí a ti gbébọn lọ àwọn òtí ẹ̀ mọ̀ wípé bóyá ìjà ara kan wà téèyàn tó ń lò lọ́dún tí mò ń sọ yìí ìbọn ní sàǹtì mi mo ń lọ nígbà wọn ó gbéná wo ọ̀kan lórí àràbà mo sì ń wo ná gangan kí n lè lè nẹ́pà tó wọ́n á faná sórí igi inú igbó ni nǹkan burúkú lélẹ́yìí mo sì ń tọ̀ lọ mo ní àyà mo láyà tí wọ́n bá sọ wípé ọkùnrin ni ọláyà ń bá ń tọ̀ lọ ńgbọ̀ ya ó kù bíi òpó náà kan àbọ̀ tí wọ́n kàn wọ́n lórí mi bá ń dìde ńgbọ̀ ya mo tún fi àyà níní mo tún fi gbé mo ní kí n sánmọ díẹ̀ sí ńgbọ̀ ya lo tútù bò mí ẹrí ọ̀tọ̀ọ̀tọ̀ lèmi àti ìbọn àti iná wọlé torí mo rántí pé àárọ̀ ọjọ́ kejì ẹni mo tó lọ iná òòkùn ni mo sá eré délé bẹ́ẹ̀ ni òòkùn mo sáré dé n ò tí ì gbọ́n nǹkan kan wọn ò báyàn lọ náà rí gbogbo ìgbà tí mò ń sọ mo dá lọ ni n ò báyàn lọ rí ní kí la ti pè ní experience ìdánilẹ́kọ̀ọ́ lórí rẹ̀ ń gbà bẹ́ẹ̀ ni ṣùgbọ́n lẹ́yìn ìgbà èmi nìkan náà ni ẹni mo tún ra mẹ́kọ́ bó ṣe rí nu. lẹ́yìn ìgbà tẹ́ wá ti mọ iná dẹ́tẹ̀ ti ní ìdánilẹ́kọ̀ọ́ kí wàá làwọn àrírí yín ní ṣísẹ̀ntẹ̀lé àlọ́ bíbá níjọba yìí. ìrírí pọ̀ o. ọ̀yà. adúpẹ́ lọ́wọ́ Olódùmarè. mọ̀pọ̀ lọ́gẹ̀dẹ̀ kan lápáta àmọ̀lé èmi Ògúnmọ́dẹdé inú àwọn ṣàwáwò ọdẹ mi ní Olúmídé Ògùn lọ́wọ́ wa inú àwọn ṣàwáwò ọdẹ tá a jọ dẹ̀gbẹ́ dáadáa èmi Ògúnmọ́dẹdé bàbá Ọpẹ́ Àjàmbátálá àpè Samson àti àbúrò rẹ̀ kan bàbá àbèjì làápò náà a lọ ní ọjọ́ tá à ń sọ yìí a sì máa ṣe nǹkan kan a wálẹ̀ lójúmọmọ a fi tún wo ibi ẹsẹ̀ ẹran bá wà bá wálẹ̀ lójúmọmọ náà a máa pẹran o
a máa pẹran dáadáa. Ó wá rẹ àwọn èèyàn mi tí ẹ bá sì ti rẹ nìkan báyìí yòókù bá dẹ̀ náà lọ a sọ wípé tó Ògún o ṣé o, owó ojúmọ́ mi ti pé n ò wá lásán lórí kò sí bá a ṣe ní ẹpẹran. Èmi nìkan bá gbéra gbogbo àyókù lọrẹ àwọn mo wọ̀gbẹ́ lọ́jọ́ tá à ń wí ọ̀yà 3 mo kọ́kọ́ pa bí kí n sáti ẹ̀rin torí n mọ ojúlẹ̀jà ibẹ̀ nígbà n fẹ́ fò àbàtà kí n má bàa sọnù. Mo kà àwọn ọ̀yà ń pápá mo yìnbọn sí 3 náà ọ̀yà tó tó ọ̀yà mo pa 3 mo pa aka ìṣí yìnbọn sí aka àáhí ni níbẹ̀ máa ló kó yìnbọn sí tá a bá rí lépa àárí lépa ni bá a ṣe nù. Bóyá mo yí epo ọlọ́gẹ̀dẹ̀ tá à ń wí bá ọmọ mi lọ́wọ́ ọlọ́gẹ̀dẹ̀ ni ẹ tà ẹ wá gbà mí mo lọ gé nígbà ya lẹ́ran bá ń tọ ojú òpó kan lọ́ọ̀kan lọ́wọ́ àgà kọ́ lọ́ọ̀kan mo bá na ìlàsà mi sí ó de gbẹ̀rà ẹran ò pé bí o torí gbogbo agbárí ẹran nílò ògùn ó ti jẹ́ ẹran ò pé bí ǹjẹ́ ń pààrọ̀ ọ̀tá sínú ọ̀bọ̀n nìkan ní ọ̀nba dé lọ́ba fún ẹran bí kíni àlìjànú ni ìwìn lọ́ba fún ọ̀fà ẹran yín ọ̀fọ̀n lọ́gẹ̀dẹ̀ ńlẹ̀ mo ní a. ṣé yóò máa gbé lọ ni. àwa àwọ̀ wèrè ni nílùú tó wá lọ́ba tó níjòyè ń bá tẹ̀lé nígbà wọn tẹ̀lé ó fẹ́ wọnú igi nígbà tí ó wọnú igi tó àwọn bàbá wa wọ́n sì pa wà náà ní. igi irúgbẹ ni. igi ayé òsè ló fẹ́ wọ̀ àwọn bàbá wa sì fọ́ wa náà ní àwọn sáàmù kan bíi psalm 109 àbátí àdá. sísà Ògún lẹ ń pè ní sáàmù. ń là ń pè ní sáàmù bàbá bẹ̀rẹ̀ olúwa lolùṣọ́ àgùntàn mi èmi kì yóò ṣaláìní ó ṣáàjúlẹ̀ ó kàn lọ ìrírí àkọ́kọ́ tẹ kọ́kọ́ rí nù. ó ju ẹran lẹ̀ mo gba ẹran ó kàn lọ mo kó àwọn ọ̀yà tí mo pa mo kó wọn. ìrírí ẹlẹ́ẹ̀kejì a lọ ọ̀gbẹ́ kan ní Gbọ̀ngúdú. Bẹ́ẹ̀ ni lókà ni. bẹ́ẹ̀ ni a dẹ ìgbẹ́ lójú ọ̀sán mọ̀pẹ̀tù márùn lọ́jọ́ wọn dìbèrú kan mo gba 4 nínú márààrún. àwa kan oko ọ̀yà kí ẹ mọ̀ pé bọ́dẹ bá sì ń dẹ̀gbẹ́ lọ́sàn-án yóò máa wo bí ó lè rìn sí ní alẹ́ mo rí táwọn ọ̀yà táwọn wí wọ́n mọ̀ pa àgbàdo tí mò ń sọ yìí yóò tó bí éka 2 bí éka 1 àbọ̀ sí 2. mo wá rí i pé poro ni wọ́n mú bí wọ́n bá jẹ poro yìí kanlẹ̀ wọ́n ó tàn mú mi èyí ṣe ẹ mọ̀ pé nìkan kì í sọ nǹkan àwọn èèyàn mi náà wọ́n sọ àwọn náà rí bẹ́ẹ̀ ni ọ̀wá sẹ́ni tí ó débẹ̀ lálẹ́ tá a bá taná débẹ̀ àní ẹ bá wọn ọ̀yà yìí. ìjọ kẹne mo lọ gbogbo àwọn ọdẹ tá a jọ ń dẹ̀gbẹ̀hùn ènìyàn complain mo lọ́njọ́ kẹne ń bá wọn àwọn náà lọ wọn bá wọn mo lọ́njọ́ kejì ń gbòdìjọ́ kẹta mo ní wèrè ọ̀pẹ ni tí ń wò lónìí torí mi máa fẹ́ràn irú nǹkan bá wọn wèrè ọ̀pẹ ni tí ń wò lónìí mo lo tùràrí kan mo ṣàfà kan torí ilé ikú la ti jẹ́wọ́ àrùn ìlédì la wà yìí ìpọ̀rí ọdún oṣù pé méjì o mo lo tùràrí kan mo ṣàfà kan mo dán mo gbẹ̀ǹdẹ̀lógún mi mo dà á ọlọ́nà dà mo dán nígbà mo débẹ̀ mo ṣe wọnú oko báyìí mo sì kọ́kọ́ rí òbí wọn ìyá tó tẹ̀lé baálé wọn wá ó sì gbẹ́nu lágbàdo báyìí mo ní ìlú tó lọ́ba màá sì gbé sakabùlà lọ́wọ́ lọ́tún ń gbé pòpò lọ́wọ́ ní ọwọ́ kejì sakabùlà ní kọ̀kọ́ yẹn gbọ́ ya mo yìnbọn sí òbí òun mo rákọlù ń kú gèrèdé pò mo sáà pa 7 nínú wọn ṣùgbọ́n pabambarì kẹyọ mbẹ mo kó wọn ó di lébà mo padà lébà
pé mo tó ń dara mi láàmú fún torí gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ yìí kò tí ì ju nǹkan bí ọwọ́ aago 11 ààbọ̀ lọ. Nígbà ń ó délibà mo bá yẹtí ní etí èyí tó jẹ́ ìyá tó kún awakọ̀. Ìyáríngì. Bẹ́ẹ̀ ni. Ìyárínì. Bẹ́ẹ̀ ni ọ̀nbẹ̀ńbẹ̀. Ó sì lo ẹ̀gbà tó wà àlàáfíà lọ́rùn ọwọ́ tá à ń pè ní ríǹgì. Idẹ ni ló lò. Òjé funfun ló lò. Abúlé kan wá súnmọ́ ibi tá a pàgọ́ sí tá a fi ṣe bùdó. Abúlé òun a sì máa lọ ra nǹkan bẹ́ẹ̀ ẹ mọ̀ ọdẹ òtútù àárọ̀ àkọ́kọ́ lọ fi nǹkan tún àyà ṣe. Àwa bá kóra wa àwa mẹ́rin. Ra bátìrì ń bẹ̀ lálẹ́. Ara bátìrì ń bẹ̀ lálẹ́ náà. A bá kóra wa ńgbà tá a dán ni a bá ń sunkún. Ìyá alágbájá kò fẹ́ dákọ lórí afẹ́fẹ́. Ìyá alágbájá kú kíní kankan. Ìyá tó kù ìṣe wa dùn wọ́n á gbé ìyá yẹn wọ́n gbé jáde. Mo wá wo etí ìyá wọn. Ìyárìngì kan lọ́mọ wà ní etí ìyá yìí. Ìyárìngì tí mo bá ní etí ọ̀yà ẹlẹ́ẹ̀kejì the same ni wọ́n the same earring. Ló wà níbẹ̀. Nǹkan kan náà ni. Bẹ́ẹ̀ ni nǹkan kan náà ni pé etí kan wà nílé etí kan lóko. Mo ní tò èyí à ń pa bámbárí ibẹ̀ wá ní wípé ojú ọgbẹ́ ibi ìbọn ti bá ọ̀yà ń bẹ lára ìyá. Mo bá yípo èmi mọ nǹkan tí n ó mú. Ẹ sì béèrè pé ṣé wọ́n yìnbọn mọ́ ìyá ni. Wọn ìbéèrè irú òru là ṣe ka wọn ìbéèrè irú ṣe mọ̀ wípé òfin ọ̀fọ̀ àyè gbà wọn ìbéèrè irú abáṣà padà tí gbogbo àwa tá a jọ lọ. Ṣé ìyá yẹn lọ yá ni. Ìyá ń ló kó àwọn ẹranko wá jẹ̀kù torí àwọn ẹranko tẹ́ rí èèyàn pọ̀ nù wọn. Ẹbọra pọ̀ àbíkú pọ̀ àwọn tí ń dà wọ́n pọ̀ nínú ẹran. Bá kẹran bí 100 kalẹ̀ ní ìsìn àárẹ̀ bí 30 tó jẹ́ pé wọ́n ṣe lásán wọ́n pọ̀ dáadáa. Ìrírí kejì nu. Ọlágbára o. Ìrírí ẹlẹ́ẹ̀kẹta ní ọdún kan ọkùnrin kan wà kódà àwọn àbúrò mi tí wọ́n tún wà nítòsí gan ayọ̀ gbà wọ́n ni wọ́n lè ṣe ẹlẹ́rìí ọ̀rọ̀ tá à ń sọ yìí. Páńgbó páńjù mímí màá máa rìn ogun a sì máa ṣe yanu. Níjọ́ tí ó bẹ̀rẹ̀ mo sì lọ ra páálí ẹ̀pà kan mo ṣe ẹ̀tù tó pọ̀ àyà ń bẹ ọ̀dà mo bá bẹ̀rẹ̀ mo ń lo oko. À ń pe ọkùnrin kan ní kòró tá à ń sọ yìí ká ń ṣe lo ẹ̀tù ní físíkà wọ́n bá ń sọ wípé ẹ̀tù yìí òun ló ní. Táìmù yẹn ọwọ́ tiẹ̀ náà dí ẹni tó ṣe kẹta wa à ń pè ní Yomite gbogbo ìgbà àwa jọ ń dẹ ìgbẹ́ pọ̀. Èmi yìí wọ́n ti mọ̀ tí wọ́n bá ti gbúrò pé ọ̀yà ń jẹ níbì kan wọ́n bá pè mí kí n máa bọ̀ wọn ó dúró wọn ò ní wulẹ̀ dá sí mi wọn méjèèjì ọ̀pá náà wọn ó dúró ni. Bàbá kórè bọ́kú bàbá mọ̀tà ọ̀tà 25 tán tí ṣe páálí kan èyí fi pa kẹ́nìkan n ò fi pa ìrẹ̀. Kí ló dé? Nígbà tí ọwọ́ dí tí wọ́n dí mi lọ́wọ́ láàrin bí oṣù 3 wọn à jẹ́ kí n hìn rẹ̀ tí ẹran bá dúró tì mí báyìí tí n bá tẹ ìbọn mọ́ ńlẹ̀ẹ́lẹ̀ irọ́ ni kànga ní ọgbẹ́. Irọ́ ni. Bẹ́ẹ̀ ni n bá tọrùn bọ́ pábánbárì lọ́jọ́ kan mo tẹ̀ wá lọ gbé àwọn ọ̀yà táwọn wí yìí wọn ó tó sì bíi 3 sí 4 tí wọ́n wá ní oko kan. Mo ti wá kò sígbà mo débẹ̀ tó jẹ́ pé máa bá wọn. Níjọ́ Ọlọ́run wá ní kí n rí wọn mo bá pe ọmọ mi kan wípé dákun
wá gbé mi rí ọ̀nà oko mo fẹ́ tètè lọ nígbà tí n ó débẹ̀ bàbá mo wọko nígbà mo wọko mò ń yọ́ wọn baálé wọn kọ́kọ́ wá mo yẹn ṣakabùlà sí mo gbé ṣakabùlà lẹ̀ mo fa àwo yaya jáde ní apá mo tún wo bí pòó mo wo sálà kọ̀ọ̀kan pòó mo tún wo míì tó tóbi pò mo ṣáàyìn márùn níbẹ̀ ǹjẹ́ àwọn eléyìí tó kù wọ́n kéré ẹ máa lọ ẹ̀yin náà àbá yín jọ mi ǹjẹ́ máa ṣa ẹran mo fi ògùn tí mò ń gbé mo fi ṣe ẹ̀rí ọ̀yà kọ̀ọ̀kan tí mo gbé ń bẹ̀ kò ju olóṣè lọ. kí ló sọ wọ́n di ọwọ́ ayé ni ọwọ́ ni wọ́n pààrọ̀ ẹran mọ́ mi lọ́wọ́ ni wọ́n pààrọ̀ ẹran ni èmi náà wá tẹ̀sẹ̀ bọ ìrìn nígbà táwọn wí yìí. ta lè wá ṣe. nígbà mo tẹ̀sẹ̀ bọ rìn ọ̀rọ̀ táwọn wí yìí pọ̀ ń bọ̀ yá ẹnìkan tiẹ̀ fún mi lóògùn kan wọ́n ní má pamọ́ ní ẹlẹ́sùkẹ́ ìwọ yìí ni mo tún ṣáà kò ṣiṣẹ́ ọ̀rẹ́ mi kan bẹ kọ́ lòun ọba kọ́ bá ń fọ̀run kẹ́ ìfálékè nìjẹ́ ó gbìyànjú fún mi ń gbà adéfàṣẹ bí àjẹ́ ni a kò mọ ètùtù ẹbọ èpèsè gbogbo ẹ̀ torí ọ̀rọ̀ ti di wípé tó àtùpà orídìí ara ẹ̀ bẹ́ẹ̀ ni abátọrùn nígbò dijọ́ kan ní fákan jáde wọ́n ní bí mo ṣe ń jáde lálẹ́ yìí kódà tó bá ṣe ẹ̀dá ni mo bá pa nígbà tá a lè tí mo ní sí ẹni báyìí mo bá níbẹ̀ ni bó bá ṣe dá mo bá pa ẹ̀dọ̀ rẹ̀ ń gbọdọ̀ mú pé mo fẹ́ fi kan ẹnu kí n gà á tí n bá lè yán àbẹ̀yìn tí n ò bá lè gbé lọ ní tútù yẹn kí n gà á kí n bá wọn yán mo jáde ń jẹun Àjàó mo rí mo bá yìnbọn ṣáájà Àjàó mà bọ̀ ọ́lẹ̀ mo ní èmi lẹ́yìn bí oṣù mẹ́ta mo yìnbọn sókété òkété kú lẹ́yìn bí oṣù mẹ́ta èmi Iléyá ń lọ bí kankan wọn bá lọ wí ẹran mo ń wí ẹran mo sì ń gà báyìí mo ń gbélé náà mo ń yan báyìí mo sì tẹkùntẹkùn ni mo ń yan pé kò sẹ́ni ayé ò lè mú bàbá èmi náà yan ẹran ayé ò ní mú wa àmín ayé ò ní mú wa gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa pátápátá ayé ò ní mú yẹn tọmọtọmọ àṣẹ wa àní ṣìṣe mo bá kó dọ́dọ̀ ọ̀yà n ò sì lè má fún ya ìlẹ́ran ẹgbẹ́ ilé mi tí mò ń gbé láwẹ́ ní ìyá táwọn ìwà n lè má fún ẹlẹ́ran nígbà mo kó dọ́dọ̀ ọ̀yà ìyá ní ta lọ́kọ ìyá gbẹ̀ràn nígbà ó gbà ọlọ́ọ̀kárì máa wá lọ báyìí ọ bẹ̀rẹ̀ sí rẹ̀ràn padà ọ̀sọ̀ kò mẹ́ lójú ni kì í ṣe wípé ó yọ sọ. kẹ́ ló pè lẹ́sẹ̀ yín tẹ́lẹ̀. mo kó mọ̀ kan ọmọ tí mo kún apẹran gidi gan mo bẹ àwọn èèyàn mi èmi náà dẹ̀gbẹ́ mo dẹ̀nà apẹran gidi. gbogbo ẹran tí ẹ mọ̀ pé mẹ́kọ́ ni wọ́n gbà di ìkòkò ọbẹ̀ àwọn obìnrin ẹ sì mọ̀ pé àwọn obìnrin wa tí obìnrin yìí fẹ́ fọdẹ́lẹ̀ náà nù ń bi ẹran àjẹkújẹ àjẹ fẹ́ kú yìí ẹ bá ó lójú ìyàwó ọdẹ tó jẹ́ pé ẹ̀kẹ́kàn ìwúdù kan lọ. mo sọ lẹ́ẹ̀kan. ó lójú tó ẹran táwọn wọ́n sáàfù àwọn èèyàn wọ́n gbé ẹran gidi fún ìyá ní wọn ò mú nǹkan nú wá fún. bẹ́ẹ̀ ni. yàtọ̀ sí yìí ìyàwó mi ń gbà tó wà nínú oyún ọmọ òun ló kó bá mi jù. ẹ mọ̀ wípé àwa ọdẹ bá pa ìgalà nígbà ìyàwó wa bá wà nínú oyún ọlẹ́ tútù tí a máa ṣe. mo wà nílé fàájì lọ́jọ́ mi ńlọrẹ́ mi kan bá pè mí ló bá ní ìgbẹ́ kan tá a máa dẹ ní ọdọọdún kí n máa bọ̀ wọ́n tiẹ̀ ti wọ̀ gbẹ̀hùn wọ́n ti ń dẹ gbogbo ìgbẹ́ tí mò ń sọ yìí kò jẹ́ kàkà àbọ̀ lọ gbogbo ẹran àárín òun bẹ̀ ni a máa gọ̀ọ̀ṣì wọ́n tiẹ̀ ti ń dẹ wọ́n èèpà nǹkan kan mo bá débẹ̀ mò ń débẹ̀ n ò rí ibi dè mọ́kàn lọ ta kété sí pápá ni
tàgédé tí wọ́n ta sí tí tàgédé pápá ìran àpòrán jáde ni abògálà ó de wò ẹran òpebè ẹran tá a wá pín mo ṣètùtù ẹ̀ mo wá sọ fún ìwọ ìyàwó pé má jẹ́ kẹ́nìkẹ́ni ọmọ o ìyàwó mi ni wà ń lọ rojọ́ káàkiri ó lọ rojọ́ sọ́wọ́ ìyá ọkọ mi pàgàlà ló dá wà ọlọ́run méjì kó páńpẹ́ obìnrin gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wà ní kó páńpẹ́ obìnrin ọ̀rọ̀ ṣe jẹ́nu ibi tí ọ̀rọ̀ ti wọ́ wá ònà ni ẹ bá ń pẹran lọ padà ṣe ń pẹran lọ padà ní o lọ́nà bá ṣí lọ́nà ńlá làbá dúpẹ́ lọ́wọ́ Olódùmarè dúpẹ́ lọ́wọ́ Ògún ojú rí tó. yàtọ̀ fáwọn ìrírí yín tẹ̀lé sọ fún mi ọjọ́ wo lẹ lè gbàgbé láéláé nídìí iṣẹ́ ọdẹ yìí. ọjọ́ tí n lè gbàgbé láéláé ńlọjọ́ tí torí kò mọ̀ gbé tẹ́lẹ̀ ṣùgbọ́n n ò lè má wálé Èkó mo ti lọ iléèwé tí mo ti ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n ẹ̀ẹ̀kan lóṣù wọn wálé máa lọ ọ̀sẹ̀ kan torí ẹran ìgbẹ́dùn mọ́ lẹ́nu mi bá ti ń padà sí kò wọ́n fọ náà mi. ẹ ti jẹ wíwá yín ọbọ náà. bẹ́ẹ̀ ni inú òkàn ni wọ́n lọ́sẹ̀ kan gbogbo ẹran tí ń jẹ láàrin oṣù kan wọ́n pa wọn kò lè Èkó wọ́n lọ yanu oven ni wọ́n dúrọ́pù tí mo bá máa dúrọ́pù fún wọn lé. mo dé lọ́jọ́ tá à ń wí ọjọ́ òun ò lè gbàgbé ọjọ́ náà sì tó ń ná mi dùn jù. mo dé à ń gbé bàbá kan ní Anamasáré Gabriel Ọláìwọlá bàbá yìí jẹ́ kọ́lọ́n bá ń fọ̀run kẹ́ bàbá yìí bàbá mi gidi ni bàbá yìí jẹ́. bí bàbá tó bí mi nú bóyá bàbá ń ṣe gbọ́ tí bàbá tó bí mi nú sọ fún wọn wípé ọmọ rẹ̀ ó dé lónìí o bàbá ò wá sùn mo wá dé ní nǹkan bíi ọwọ́ aago 11 ń lọ lù torí tòrutòru lè mẹ́rin n ò fẹ́ràn rìn ojú màmá. bàbá bá ní wá o ó kó àwọn tó wà nídìí orí nínú ewé gbòdògì ń bẹ ń bẹ ewé ìran wà ń bẹ béwé táwọn yìí ṣe pọ̀ tó àwọn ọ̀yá ti sọ́ di lẹ́lẹ̀ o dojúmọ́ ni à ń wá mo ní sọ́tán ọ̀dà ọmọ bá ń lọ ọ̀dọ̀ yọ Ọdẹ́wálé ó sì fẹ́ mọ mi lẹ́ lọ́kọ́ bá ń gbẹ́ mu wá mọ mẹ́mu mo ṣe ta mọ́ra ó di witiwitiwiti ọdọ̀ ọ̀hún ńgbà ń ó débẹ̀ a mọ̀ pé ló ọ̀wẹ̀ ó láàárọ̀ nù àgbà mi ẹ̀kọ́ ìyá sì yọ mẹ̀rọ̀ jáde ń di àgbàlùmọ̀ báyìí nọ́mbà 2 wò mo sọ ọ́lẹ̀ mo yọ pópó ju gbogbo ẹ̀ lọ 13 mo pa ń bẹ̀ lọ́jọ́ táwọn 13 ni mo pa níbẹ̀ lọ́jọ́ táwọn sọ wọn ò lè gbàgbé ọjọ́ òun inú mi sì dùn inú mi dùn. àwọn ọjọ́ wo lògùn dùn yẹn nù. mo gbọ́ yín sá o. àwọn ọjọ́ wo nínú yẹn dùn jù nídìí iṣẹ́ ọdẹ yìí yàtọ̀ fún ètò ẹ̀sọ́ yìí. níjọ́ tí inú mi dùn jù dáadáa níjọ́ tí n ò ní kọ́ bọ̀ lọ́wọ́ mo ṣe lálejò kan tí ń wá mi bọ̀ láti Kogi State tí ṣé o sì sọ mo sì sọ fún àlejò tí n sì gbọ́ ọmọ gbà ni mo sọ fún mo ní mọ́ wà ó lóun ó wà o òun lówó mọ́tò òun àlọ àtàbọ̀ ló mú ní láyé kì í ṣe ìwọ lọ́ọ́ sanwó èmi màá sanwó ó sì lo bí ijọ́ 4 mo gbọ́dọ̀ ṣe ọ́ lálejò èyí tó lóun ń bọ̀ tó lóun ti wà lójú ọ̀nà yìí mo ṣe méníṣe méjì mo tán náà mi ṣe ni mo ní bọ́ bá kọ̀ lógì àpẹlẹ kọrọ ni a sì pẹlẹ kọrọ Ògún jẹ́wọ́ ara rẹ̀ Olódùmarè jẹ́wọ́ ara rẹ̀ adẹrùbọ̀ wálé ni adẹrùbọ̀ bẹ́ẹ̀ ni ajẹ jíjẹ mú ìta aṣọ di owó aṣọdowó inú mi dùn gidi lọ́jọ́ pé Ògún ò jẹ́ ń tẹ́ Ògún ò dojú tì í bẹ́ẹ̀ ni Ògún ò jẹ́ ń tẹ́ inú mi dùn gan. mo fẹ́ kẹ́ ẹ kọ́ wa ní àjò ẹyọ kan nínú gbogbo ogun tẹ́ ẹ mọ̀ tó dá yín lójú jù bóyá tọ́jú àìsàn ni o bóyá táwọn tó ń gbọ́ wa yìí tí wọn ò ní sọ pé bàbá ọdẹ tó wá yìí báwọn ti gbádùn ẹ̀ tó kọ̀ káwọn ní nǹkan kan. mélòó láwá wà kà èèyàn Adípèlé mo mọ̀ pé àìsàn tó le jù tó wà ń gbòòrò lọ́wọ́ yìí owó ni
owó. Bẹ́ẹ̀ ni ogun àìríjẹ àìrímu ni. Náà wà ńbẹ̀. Bẹ́ẹ̀ ni lọ́pọ̀ jù tó le gidi gan. Wọ́n kọ̀ wá láṣìnà kan. Mo lérò pé ẹ ti mú gègé, ẹ mú tákàdá. Wọ́n kọ̀ wá láṣìnà kan. Wọ́n ti mú. Ẹ jẹ́ á gbìyànjú, ṣùgbọ́n wọ́n kọ̀ wá láwẹ̀nù kan, àwẹ̀nù ńlá àkọ́kọ́ lò kó tó di pa àṣàṣìnà yìí. Bẹ́ẹ̀ ni, torí tí èèmọ̀ bá wà lára, téèyàn bá ń lo iṣẹ́, ò ń lo sótútù ni o, ò ń lo nǹkan ni o, tí èèmọ̀ bá wà lára, tí jàǹkáwọ̀ wà lára, wọn ò ní jẹ́ ó jẹ́. Wọn ò ní jẹ́ ó jẹ́. O gbọ́dọ̀ wẹ tara dànù ná. Bó o bá wẹ̀ dànù, wọ́n wá jẹṣẹ́ tó fẹ́ ṣe kọ́ jẹ́. Bẹ́ẹ̀ ni, ẹ bá mi wá ewé àkókò níbi ẹ bá ti já. Gbogbo ọmọ Nàìjíríà, níbi ẹ bá ti já, ẹ gbọ́ mi yé dáadáa o, ibẹ̀ kọ́ lẹ́ẹ̀ ti pa èpo rẹ̀ o. Ibẹ̀ kọ́ lẹ́ẹ̀ ti wa egbò rẹ̀ náà o. Ewé, èpo, egbò mẹ́tẹ̀ẹ̀ta. Ó wá jọ tọ̀ọ̀tọ̀. Bẹ́ẹ̀ ni, lọ́tọ̀ọ̀tọ̀. Ẹ jẹ́ á gún kó kúnná dáadáa. A bá ti gún tó kúnná dáadáa, ẹ jẹ́ á fọṣẹ èyíkéyìí tá a bá mọ̀ pọ̀ bá wa lára mu ká fi kó. Rẹ́ lómi àmọ́ lẹ ọṣẹ dúdú kọ̀ọ̀bọ̀n ńlá mu, funfun ní kọ̀ọ̀bọ̀n ńlá mu. Ẹ jẹ́ á fi kó. Tá a bá wá fi kó tán, ẹ jẹ́ á wá ike funfun kan. Ẹ jẹ́ á bù sí nínú kó wà ńbẹ̀. Bá a bá ti dà sínú ike funfun ni, bó bá wá di wípé ó fẹ́ dà ó dí, tàbí téèyàn ti ń fura wípé kíní yìí ti fẹ́ máa lọ́wọ́ nú díẹ̀díẹ̀, ẹ jẹ́ á bù díẹ̀. Díẹ̀ tá a bá wá bù, á wà á pe gbólóhùn yìí sí. Ẹni tí ó bá lè kọ gbólóhùn yìí lẹ̀, kó tẹ rìkọ́ọ̀dù. Kó máa kọ́, àbí kó fi máa rìkọ́ọ̀dù rẹ̀. Á ní dáńsá ní ṣawo inú igbó. Dáńsá ní ṣawo inú igbó. Ọ̀sẹ́ dànù ní ṣawo lóde ọ̀bàrà. Ọ̀sẹ́ dànù ní ṣawo lóde ọ̀bàrà. Adíá f'Ọ̀rúnmìlà. Adíá f'Ọ̀rúnmìlà. Níjọ́ kìíní àná. Tó ń tìkọ̀lé ọ̀run bọ̀ wá kọ̀lé ayé. Ó pàdé àwọn ẹlẹ́yẹ lọ́nà. Àwọn ẹlẹ́yẹ l'Ọ̀rúnmìlà ń bo lọ ń lọ. Yìí. Ó lóun ń lọ ilé ayé ni. Wọ́n ní ilé ayé àìríjẹ. Ilé ayé àìríjẹ. Ilé ayé àìrímu. Ilé ayé àìrímu. Ilé ayé àìríná. Ilé ayé àìríná. Ilé ayé àìrílò. Ilé ayé tó kún fún àìrílò. Ọ̀rúnmìlà ní bó bá ṣe bíi tòun. Ọ̀rúnmìlà ní bó bá ṣe bíi tòun bá ní. Àtàwọn ọmọ tí ń tẹ̀lé òun lẹ́yìn. Àtàwọn ọmọ òun. Ó ní àkókò. Ewé àkókò. Yóò máa kú bí ara wọn dànù. Torí wípé odò èsàn. Ó bojú wẹ̀yìn. Èmi lágbájá ọmọ lágbájá. Àkókò máa kó bí ara mi dànù. Odò èsàn kò bojú wẹ̀yìn. Bẹ́ẹ̀ ni, kò jù bẹ́ẹ̀ lọ. Bọ́lá àwa wẹ̀. Níbo la wẹ̀ sí? Odò tí ń ṣàn. Odò tí ń ṣàn. Ẹ bá ti àwẹ̀ tẹ́ kọjú síbi odò tí ń ṣàn bọ̀, bẹ́ẹ̀ bá ti wá wẹ̀ tẹ́ sọ kànkan rẹ̀ sẹ́yìn. Ẹ wọ̀ṣọ yẹn má nura nù ó. Ẹ nura ó. Ọgbẹ́ mọ́ yẹn lára. Ẹ wọ̀ṣọ yẹn padà, ẹ má wẹ̀yìn mọ́. Ẹ padà nù ilé. Ẹ wá bá mi mú egbò pín. Egbò ìpín. Bẹ́ẹ̀ ni. Egbò pín. Bẹ́ẹ̀ ni. Á mú òróǹro màálù. Bẹ́ẹ̀ ni. Á mú ọṣẹ dúdú tàbí ọṣẹ Ghana. Bá a bá ti mú, á gún egbò pín yóò kùnà dáadáa. Kò ní jẹ́ kó jẹ́ èyí tó gbójú tí ó nẹ́pọn ti pèrè tí ó fi dùn gún. Á gún tí ó kùnà dáadáa. Á bá ti wá gún tó kúnná tán, á fi ọṣẹ nẹ̀kó. 2 mẹ́ta lóògùn. Bàbá ti gún tó kúnná. Bẹ́ẹ̀ ni, bàbá ti fọṣẹ kú. Bàbá ti fọṣẹ kú, á wà fòròrò màálù òòjọ́. Bẹ́ẹ̀ ni, òróró màálù òòjọ́ ni o. Ó ti yé mi. Láfi pò, tá a bá ti fi epo. Ilẹ̀kùn inú ilé tẹ́ ẹ bá ń ṣí sínú, tẹ́ ń ṣí síta. Tẹ́ ń ṣí, tẹ́ ń wọlé, tẹ́ ń pàdé, tẹ́ ń ṣí, tẹ́ ń wọlé. Ẹ lọ́ bá ń lẹ̀ mẹ́yìn rẹ̀. Bẹ́ẹ̀ bá fẹ́ kí ẹni tí ó ṣe yín lóore látòkèrè nìkan ni kó máa wá, ẹ lẹ̀ mókè. Tẹ́ ẹ bá fẹ́ pé tìsàlẹ̀ ń bi tẹ́ ẹ wà nìkan, ẹ lẹ̀ mọ́sálẹ̀. Ṣùgbọ́n agbede méjèèjì, àtòkè àti ilẹ̀, ẹ lẹ̀ máàrin. Bẹ́ẹ̀ bá ti wá bù, ẹ bá ń pe gbólóhùn yìí sí. A pe gbólóhùn sí. Bẹ́ẹ̀ ni.
a sọ wípé ọwọ́ tá a bá fi tilẹ̀kùn báyìí la fi ṣí. ọwọ́ tá a bá ti fi tilẹ̀kùn náà la fi ṣí. ẹ wá sílẹ̀kùn oore tèmi lágbájá. ẹ wá sílẹ̀kùn oore tèmi lágbájá ọmọ alágbájá fún mi lónìí. a ṣàdúrà tá a bá fẹ́ sí lẹ́yìn ìgbà náà wàá sọ wípé torí àìpa ẹran ká má pín tòró òun. lábàá ṣàdúrà sí lábàá sọ fún un pé wọn ìpẹ ẹran ká má pín tòró òun. bẹ́ẹ̀ ni ẹ wá pínrin tèmi fún mi lágbájá fún mi lónìí yìí. bó làwà sí lọ. gbígbọ́ ẹ̀ ni a lè wẹ̀ ń balùwẹ̀ wa sí ìyọnu kankan. sójoojúmọ́ la máa wẹ̀. àìwẹ̀ ní ọjọ́rú tá à ń pè ní Wednesday àti ọjọ́ Ẹtì tá à ń pè ní Jímọ̀ àìwẹ̀. ọjọ́ yòókù èrè lọ́ba yóò máa wẹ̀ ni. sí ìyọnu kankan. ṣé ẹ máa lo fóònù. mo ń lò ó. ẹ sọ nọ́mbà yín fún gbogbo ọmọ Nàìjíríà. ó kàn jẹ́ pé gbóńtẹ̀ kan báyìí tí wọ́n rà fún wa náà ni ṣùgbọ́n a máa dún. 070 Naam. 64 94 55 47. ẹ wí lẹ́ẹ̀kan sí. 070 64 94 55 47. ṣùgbọ́n torí ìjọba ojú òpó ní Nàìjíríà wà yìí àti ṣe dáadáa Nàìjíríà. ẹ jẹ́ ń fún wọn nọ́mbà kan sí pé tí wọ́n bá pè kan tí ò bá lọ wọn pè sórí ẹlẹ́ẹ̀kejì. 070 39 37 01 34. 070 39 37 01 34. nọ́mbà yẹn nù. bẹ́ẹ̀ ni. a tọ́ka sí yín láìpẹ́. mo dúpẹ́ lọ́wọ́ yín àdúrà yín ọgbà àní ríjà ògún àní ṣìṣe ọmọ Nàìjíríà a tún máa ríra ń gbà mí.